Ẹ káàbọ̀ ẹ̀yin èèyàn wa sí orí ètò tèní. Ṣé dáadáa ni mo bá yín ẹ̀yin ará ilé? Ọmọ yín Mashola ló tún mú gist mi wá. Wọ́n ní Queen Naomi, wọ́n ní wọ́n kọ owó tí kábíyèsí fún wọn kí wọ́n fi kọ́ church, children's church. Gbọ́ gist tèní. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. My name is Mashola. I normally speak Yoruba on my channel, and I do talk about celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay. Lọ́lá yín á máa lọ. Lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Queen Naomi, wọn ò gba owó tí kábíyèsí fún wọn pé kí wọ́n fi kọ́ children's church. Wọ́n ní Queen Naomi sọ pé àwọn ò fẹ́. Ẹ̀yin èèyàn lé gist tèní nìyẹn. Wọ́n ní Queen Naomi, wọ́n ní àwọn ò fẹ́ owó kankan láti ọ̀dọ̀ wọn. Allegedly ni o, nǹkan tá a gbọ́ la wá sọ fún yín. Bí a ṣe gbọ́ allegedly, wọ́n ní pé church àwọn ọmọ kékeré tí Queen Naomi fẹ́ kọ́, wọ́n ní pé kábíyèsí gbọ́ nípa ẹ̀. Wọ́n ní àwọn èèyàn dẹ̀ ń donate owó fún church yẹn. Wọ́n ní bí kábíyèsí ṣe donate millions, owó tó pọ̀. Wọ́n donate owó tí wọ́n fún wọn, wọn ò gbà. Owó yẹn láti fi help Queen Naomi láti fi kọ́ church wọn. Church àwọn ọmọ kékeré tí wọ́n fẹ́ kọ́. So wọ́n ní Queen Naomi ní pé àwọn ò fẹ́ owó kankan láti ọ̀dọ̀ wọn. Wọ́n ní inú kábíyèsí ò dùn sí ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n rí i pé wọ́n dá check yẹn padà fún àwọn pé àwọn ò fẹ́. Wọ́n ní kábíyèsí dé. Kí ló fà á tí Queen Naomi máa fi return check tí àwọn fún wọn? Wípé iṣẹ́ Ọlọ́run lèyí, oníkálukú dẹ̀ ló lè dá sí iṣẹ́ Ọlọ́run. Wípé Queen Naomi ò lẹ́tọ̀ọ́ láti return check yẹn. Wọ́n ní gbogbo nǹkan tí Queen Naomi ń ṣe ní ìsìn, ò ní pé kábíyèsí ń sọ pé all the time wípé Queen Naomi reject àwọn. Wípé Queen Naomi dẹ̀ ń sọ pé àwọn fẹ́ gba freedom àwọn. Wípé gbogbo nǹkan tí Queen Naomi ń sọ nìyẹn. Wípé àwọn dẹ̀ ti bá Queen Naomi sọ̀rọ̀ several times pé kí wọ́n lọ sí Canada so that àwọn á lè gbé ìgbésẹ̀ táwọn fẹ́ gbé lórí ọ̀rọ̀ àwọn olórí yìí. Wọ́n ní Queen Naomi ò gbà. Wọ́n ní Queen Naomi láwọn ò lè lọ anywhere. Wọ́n ní gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe fún Queen Naomi ní ìsìn, wọ́n ní Queen Naomi ò gbà. Wọ́n ní ṣe ni Queen Naomi ń dá padà. So ẹ̀yin èèyàn lé, ọ̀rọ̀ wo ni a fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí báyìí? Queen Naomi ni wọ́n ní kí kábíyèsí fáwọn ní freedom àwọn. Kábíyèsí ni wọ́n láwọn ò ní fún Queen Naomi ní freedom wọn. Kí la fẹ́ ṣe sọ́rọ̀ yìí báyìí? Ọ̀rọ̀ yìí máa ń tojú súyàn. Wọ́n ní kábíyèsí ní àwọn ò lè fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. Àwọn ò dẹ̀ lè fi Queen Naomi sílẹ̀. Wípé àwọn fẹ́ kí Queen Naomi understand nǹkan tó ń jẹ́ ìfẹ́. Wọ́n ní wọ́n ní sister kábíyèsí wípé wọ́n dá sí ọ̀rọ̀ yẹn pé kò dáa kí Queen Naomi máa reject nǹkan tí kábíyèsí bá fún wọn. Wípé tí wọ́n bá fún wọn ní nǹkan, wọ́n fún wọn torí ìfẹ́ àti nítorí ọmọ tó wà láàárín àwọn méjèèjì ni. Wípé kí Queen Naomi má ṣe bẹ́ẹ̀ mọ́, pé kò dáa. Wípé bí wọ́n ṣe ń reject nǹkan lọ́dọ̀ kábíyèsí yẹn, pé wọ́n hurt kábíyèsí so many times ni. Wípé kò dẹ̀ dáa kí kábíyèsí kan wà depressed. Wípé right now wípé inú kábíyèsí ò dùn. Wípé and that's the only thing tó yẹ pé ó lè fún kábíyèsí ní joy. Wípé kí kábíyèsí kan, wípé kí Queen Naomi kan kan farabalẹ̀ fún kábíyèsí, wípé gbogbo nǹkan máa ní ìyànjú. So ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ ní ìta ní ká mú wá fún yín. Ẹ̀yin náà ti mọ̀gbà tí a ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí. Ẹ mọ̀gbà tá a ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí lórí pé kábíyèsí ń gbégbèsè káwọn olórí yìí kan lọ ra lé síta. Àwọn olórí yìí takú wọn láwọn ò níbi táwọn ń lọ. And bá a ṣe rí, wọn ò dẹ̀ níbi tán ń lọ lóòótọ́ bá a ṣe rí, because kí ni wọ́n ti invest sí inú business kábíyèsí. Níbo ni kábíyèsí fẹ́ lé wọn lọ? Ṣó ti yé yín? So ọ̀rọ̀ yẹn ó wà complicated. It's too much.
mélòó ni ọ̀rọ̀ téèyàn fẹ́ máa sọ lórí social media. So irú àwọn nǹkan báyẹn ó lágbára. Àgbà tí Queen Naomi ti wòye pé ó dàbí ẹni pé ọ̀rọ̀ yìí máa lágbára láti lé àwọn olórí yìí, bóyá nítorí ẹ̀ ni Queen Naomi fi ní àwọn fẹ́ move on pẹ̀lú live àwọn. Ṣé mọ̀ pé wọ́n ti fẹ́ lọ file divorce ní customary court kó tó di pé bàbá kábíyèsí àti kábíyèsí stop wọn wípé kán fáwọn lásìkò díẹ̀ sí, but right now we just don't know what is going to happen. So bí mo ṣe ń wo ọ̀rọ̀ yìí, mi rí pé àwọn olórí yẹn, mi rí pé wọ́n ṣetán láti kúrò ní palace o. So àmọ́ ibi tọ́rọ̀ yìí máa já sí, but tá bá tún gbọ́ any update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Ẹ̀yin ará ilé, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní dí o. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like, ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run. Òkè òkè lọ́lá yín á máa lọ. Ẹ ṣé mo dúpẹ́ o. Please share this video, like and subscribe. God Almighty will bless you.